bọ́jọ́ bá pẹ́ títí ọjọ́ àgbìn o bọ́nà bá jìnnà jìnnà àdópin o àti sáré àdópin aré àmàtìjìyà àdópin ìyà o àti sunsun àti kan ògiri ó má ti gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ ni o. ilé òní gbóná kárẹ́nu omi kọ́lé ayé òní kóró kálọ̀ dífá ọ̀run o láyé náà la ó wà títà ó fi ṣẹ́gun lójú àwọn ọlọ́tẹ̀ ẹkún akọjá òkùnkùn ajímọ́lẹ̀ fáwa ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. Ó di láéláé pọ́n gbá ó mà di láéláé pọ́n gbá Yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkan ó di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o. yé ẹ dìde dìde bí ológun ẹ bá jàgà sílẹ̀ o ẹ rántí àtọmọdọ́mọ kò ní sún wa kò ní rẹ̀ wá tá ó fi ṣẹ́gun tẹni tó dé ó sàn ju ẹni tirẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ni ò ní ní dúró kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n 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 àtùpàgbé oníkànnì o bí ẹ bá sùn ẹ gbé ọjọ́ ayọ̀ súnmọ́lé o. Bí a bá kú tí a bá jí a ó mẹ́ni rè fẹ́ràn ẹni bá ṣàìsàn wò ni yóò lè mọyì àlàáfíà bí a bá ṣaláìní ká tó wá ní a ó mọyì bàbá ń fojoojúmọ́ jẹun ata ó dífá fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn aṣòótọ́ Ọ̀yọ́ Ìbàdàn Oǹdó Ìjẹ̀ṣà Ilé Ifẹ̀ o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Àkúrẹ́ Ọ̀wọ̀ Ìkàrẹ́ Ẹ̀yìn Èkìtì ẹ gbóhùn ìpè o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ìbàràpá Ilé Ẹ̀gbádò Ẹ̀yìn Ọ̀ṣun ẹ gbóhùn ìpè o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ẹ̀yin Ìjẹ̀bú ọmọ Àlárẹ̀ o ẹ̀yin Ẹ̀gbá ọmọ Lísàbí. wá ohùn alóore Odùduwà ló ń pè o ẹ̀yin ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. Yorùbá ẹ dúró gbọ̀n ẹ dúró gbọ̀n ẹ dúró gbọ̀n gbọ̀n mo kí onílé mo kàlejò mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri gbogbo ayé mo kọ́yún inú mo káṣẹ̀ bí mo kí yín o kú dédé àsìkò yìí nínú ilé tẹ́ tí ń wò mí yìí ibi iṣẹ́ lẹ́yìn wà tẹ́ tí ń wò mí ni àbí inú ilé mo kí yín o kú dédé àsìkò yìí mo dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè ọba tó dá mi ọba lónìí ọba lánàá ọba ní ọjọ́ gbogbo ẹ gbọ́ ẹ̀jẹ̀ àwa kan fìdílé tàbí ká fìdílé nǹkan kájọ jẹ̀gbádùn ètò kan látòrí bàbá gbàgede mọ̀ tẹlifíṣàn BGI TV ètò kan tí ń ṣojú ọmọ Yorùbá káàkiri gbogbo ayé tá a pè ní Yorùbá Nation Now òun náà ni a fẹ́ mú wá sí ojú ìwòran yín lónìí ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ jẹ́ àjọ jẹ̀gbádùn ètò náà Ọlọ́run ni ọba lórí ohun gbogbo kò sọ́ba mímọ́ lẹ́yìn Ọlọ́run òun náà lọ́ba tó sì jẹ́ kémi àti yín ó máa ríra wa ẹ̀wà já dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé ayé ò tí ì torí tiwa gbé dígà wọn ò torí wa gbé ṣọ́fẹ̀ wọn ò ti torí tiwa lọ rálẹ̀ sí itẹ́ ó sì ò tí ì fi tiwa báyìí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwa bí Ọlọ́run pé kó má ti kánjú mú wa kó lórí ilẹ̀ báyìí ní pápá àpá ká má sọ iléyá ká má sọ dìlé pẹ́ ẹ jẹ́ á gbé ọkọ̀ tòní sí ojú agbami kí ẹ jẹ́ ká jọ jẹ̀gbádùn ètò tòní. Èmi náà ni Aláwìyé Adébáyọ̀ Sàbúrì ọmọ bàbá tíṣà lábẹ́òkúta ẹni tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ ní màá mú ètò yìí wá bí mo ti ṣe máa mú wá tẹ́lẹ̀ ní ìjẹta ní ọjọ́ Monday bí òní ṣe jẹ́ ọjọ́ Wednesday ọjọ́ kẹta Monday ọjọ́
ọjọ́rú, Yorùbá máa pè ní ọjọ́rú, ọjọ́ kọkànlá oṣù karùn-ún tí ń ṣe May ọdún 2023. Òní ní ọjọ́rú, ọjọ́ Wednesday, oṣù karùn-ún tí ń ṣe May ọjọ́ kọkànlá ọdún 2022. Òun náà la wà yìí. Ní ọjọ́ Monday tó lọ, ìyẹn ni pé níjẹta, mo ṣe fídíò kan jáde tí mo fi kí gbogbo yín kú lé láti ìrìn àjò tí a lọ. Mo sọ àwọn ọ̀rọ̀ kan níbẹ̀ eléyìí tí mo rí pé ọ̀rọ̀ náà ó pín sí ọ̀nà méjì. Àwọn kan gbọ́ mi yé dáadáa, ṣùgbọ́n àwọn kan ò gbọ́ mi yé. Ìdí táwọn kan ò fi gbọ́ mi yé ni pé wọ́n wò pé ṣé bàbá gbàgede ìmọ̀, ṣé wọ́n tẹ̀lé wa mọ́ ni nínú Yorùbá nation, ṣé wọ́n fẹ́ ká gba Yorùbá nation mọ́ ni. Mo rí àwọn kan tí wọ́n pè mí bẹ́ẹ̀, ẹlòmíì ò pè mí, ẹlòmíì sọ sí comment, ẹlòmíì sì challenge mi, ó kọ sí WhatsApp. Ṣùgbọ́n atẹni tó gbọ́yé atẹni tí ò gbọ́yé, gbogbo yín náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Yorùbá ní ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú. Èèyàn kan tí ẹ ní ò mọ̀ pa wà níbì kankan. Tó ohun tó ṣẹlẹ̀ ni pé ó dáa ká máa tẹ́tí sílẹ̀ tí sọ̀rọ̀sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀, kí àwa gbọ́rọ̀gbọ́rọ̀ náà ká tẹ́tí sílẹ̀ dáadáa. Ṣé ẹ sì mọ̀ pé Yorùbá ní lówelówe là ń lùlù ògìdìgbò, ọlọ́gbọ́n ní májò, ọmọràn náà ní mọ̀ ọ́n. Kì í ṣe gbogbo ń tá a bá sọ jáde ńgbà míì náà ló lè yé wa bákan náà. Bàbá sọ̀rọ̀ ẹyọ kan, ọ̀pọ̀lọpọ̀ ó fún ní oríṣiríṣi ìtumọ̀. Ó tẹ̀mí kínní yìí ó sọ, tí wọ́n wá pè mí, tí wọ́n pè mí sí iwájú Aláké tilẹ̀ Ẹ̀gbá tàbí ti bàbá Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tàbí ti Olúbàdàn tìlú Ìbàdàn tàbí ti Ṣọ̀ún tògbómọ̀ṣọ́ àbí ti Àtaọ̀jà àbí àwọn ọba bàbá ńlá bẹ́ẹ̀, tí wọ́n pè mí síwájú wọn pé n tó sọ ìwà tó sọ ń sọ ò. Ohun tí mi sì nílè dìfẹ́ǹdì pé mi mo sọ bẹ́ẹ̀ n ò ní sọ jáde láéláé. Ohun tí mo sọ níjẹta ò ní wípé mo ní tó bá sọ pé èèyàn ní sympathy fún nǹkan kan, ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn support nǹkan ọ̀hún, mo fara mọ́ ló jẹ́ bẹ́ẹ̀. Mo ní sympathy fún Yorùbá nation, ó tẹ́ mi lọ́rùn, mo nífẹ̀ẹ́ sí ká gba Yorùbá nation, mo ní dùnnú mi ni. Ẹ padà lọ wo fídíò yẹn, ẹ̀yin tí ò yé dáadáa. Mo ní dùnnú mi ni. Kí ni ìṣírí ẹlẹ́wọ̀n tó ń sago mọ́wọ́? Nàìjíríà náà ta kúkú wà papọ̀ ni wọ́n ṣe bọ́n ṣe ń ṣe yìí. Ọlọ́run nìkan ló lè yọ wá nínú ta kó sí. Ṣé ẹ rò pé Nàìjíríà lọ́nà àbáyọ mọ́ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí? Tẹ́nìkan máa wá sọ pé wọ́n fẹ́ fún wa ní ààyè tiwa pé ká dá dúró, tẹ́nìkan wá lóhun ò nífẹ̀ẹ́ sí. Rárá o. Ẹni bá sọ bẹ́ẹ̀ á jẹ́ pé kì í ṣe Yorùbá ní méjèèjì. Ẹ mọ̀ kan sọ pé méjèèjì lèèyàn fi jẹ́ Yorùbá, ìyẹn ni pé nídìílé ìyá àti ìdílé bàbá la fi jẹ́ Yorùbá. Yorùbá ní méjèèjì lèmi, Yorùbá ni ìyá mi, Yorùbá ni bàbá mi, Yorùbá lèmi, Yorùbá ni mí, Yorùbá nìran mi. Mi ò wá lè rí dáadáa tó fẹ́ ṣẹlẹ̀ sí Yorùbá kí n máa wá jẹ́ nọmba 1 tí ó kọ̀dí. Rárá o, rárá o. Kò sí sẹ́nikẹ́ni tó lè dè mí mọ́lẹ̀ pé má sọ bẹ́ẹ̀ mọ́. Mo nífẹ̀ẹ́ sí, mo wà pẹ̀lú ẹ̀, ó wù mí kó rí bẹ́ẹ̀. N tí mò ń try láti sọ ni pé for the fact pé ó ń wà ká gba Yorùbá nation, ẹ má jẹ́ ká fi jàgídíjàgan ṣe é. Ó ní tí mò ń sọ.
bí wọ́n ṣe dú ọmọbìnrin àtọkùnrin tí wọ́n ń lọ sílé lọ ṣe traditional wedding ó ló tì mí débẹ̀ láti sọ̀rọ̀ pé Yorùbá ẹ má farawé wọn o. bó tiẹ̀ tí n kò jẹ́ pé lẹ́yìn fídíò yẹn àwọn ìpè bíi 3 kan wọlé fún mi tí wọ́n ṣàlàyé fún mi pé kì í ṣe Yíbò ló ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n gbogbo ẹnu lèmi fi sọ pé Yíbò ni. ṣẹ́rí tí Yíbò bá sọ òyìnbó tàbó sọ broken, tí Yorùbá bá sọ òyìnbó tàbó sọ broken, tí Haúsá bá sọ òyìnbó tàbó sọ broken, ẹ dá ohun àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ̀ yàtọ̀ síra wọn. tí Yíbò bá sọ broken létí mi mo dá mọ̀. akáláṣe o ó lè jẹ́ pé àwọn ESN nìyẹn bóyá àwọn agbẹ̀yìn bẹbọjẹ́ nínú wọn tí wọ́n ti gbà bọ̀dè ni wọ́n ṣiṣẹ́ yẹn ó lè jẹ́ bẹ́ẹ̀. ó lè jẹ́ lára àwọn tí wọ́n ti gbà bọ̀dè tí wọ́n jẹ́ agbẹ̀yìn bẹbọjẹ́ nínú wọn. mi ò rí nǹkan kan tí DSS tàbí ìjọba tí wọ́n bá fẹ́ da ẹgbẹ́ kan rú ní ìrọ́nà tí wọn ò lè gbà. nǹkan méjì ní dẹgbẹ́rú, obìnrin àtowó. ẹ̀yin ẹ máa wo ìjọ tí ò bá sóbìnrin bẹ̀ tí wọn ò fi tóbìnrin ṣe ẹ rí pé ìjọ yẹn á máa tòrò. àmọ́ ìjọ tóbìnrin bá ti wà láàrin wọn problem ni. tàbí ẹ̀yin ìyàwó ẹ má bínú o bí n sọ pé ẹ dá o rárá o n tó túmọ̀ sí ni pé tí mò ń gbìyànjú láti sọ ni pé kò sọgbọ́n ẹ̀ ní bóbìnrin ó ti ṣe wà níbì kan tèmi lèmi ó fẹ́ pàápàá jùlọ kó jọ ọmọge èmi lòmí ó fẹ́ ìwọ nìwọ fẹ́ tí ò ní sí tí nǹkan yóò fi ní dàrú. bẹ́ẹ̀ náà ni owó tó bá ti ṣe ń di pé owó ti ń pa wọ́n pọ̀ nínú ìjọ kan ẹ rí i pé ìjọ yẹn ò ní pẹ́ tú tí wọn ò bá ró lórí tó ṣe dáadáa. so possible kátìrí tí àwọn ẹni tó jọ́ta sí àwọn ará bíi tó ti fi owó tàn nínú wọn pé ẹ ṣe báyìí káyé rí kọ́ lè fi ba àwọn ẹni ilẹ̀ lórúkọ jẹ́ ìyẹn àwọn ESN tàbáwọn IPOB ó lè jẹ́ bẹ́ẹ̀ kó máa wá ya àwọn ọ̀ríjínà yẹn lẹ́nu pé àwa kọ́ la ṣe léyìí náà. ṣùgbọ́n ohun tẹ́mi gbọ́ yẹn o nínú fídíò tí mo wò wàláhì ohun Yíbò ni. wọ́n tún sọ pàápàá pé life and direct we are killing them now if this one is going to life and ọmọ Yíbò kódà ó tún ṣèdè Yíbò. ẹni tí ò bá ti wo fídíò yẹn ni kó lóun ò tí ì wò ó sì wà advisable fẹ́ tí ò bá ti wò kó má wò rárá torí tẹ́ ẹ bá wò béèyàn ò bá lẹ́mìí kódà ó lè dàkú tó bá wò. now àwọn kan bi mí pé ṣé mò ń sọ́pọ́ọ̀tì Fúlàní ni nípa mímọ against nǹkan ṣe yẹn rárá. mo sọ ti Fúlàní náà bẹ́ẹ̀ kódà àwọn gangan ní ọ̀dádá tó dá wàhálà yìí lẹ̀. Fúlàní ni ṣé Fúlàní tó gbé ẹni tí mo mọ̀ tó gbé tí wọ́n gba 3 million naira lọ́wọ́ ẹ̀ àbí Fúlàní tó jẹ́ pé ó ti gbé àìmọye èèyàn tí mo rí tí wọ́n ti bẹ́ lórí tí wọ́n ti pàdánù ṣáwọn ẹni máa support tí màá fi kú ní ò lè fà support Fúlàní pàápàá jùlọ Fúlàní apanirun. àwọn Fúlàní kan wà o mi ò tijú láti sọ àwọn Fúlàní kan wà tó jẹ́ pé till now they are still peaceful. kínní kan ló ní kó pọ́npọ́ ọmọ sàn ní kó pọ́npọ́ báyẹ̀ àwọn abanilójú jẹ́ yẹn ni wọ́n kó bá àwọn ẹ̀yà Fúlàní tó kù. àwọn ẹni tá à ń sọ yìí ẹni tẹ́mi èmi sì mọ àwọn kan wàláì mo fẹnu sọ mo mọ àwọn kan tó jẹ́ pé kódà àwọn gan ń sá fáwọn Fúlàní ni Fúlàní náà sì ni wọ́n àwọn gan ń sá wọ́n ń bẹ̀rù kọ́ má jáwọn náà gbé ni Fúlàní ẹgbẹ́ wọn náà sì ni wọ́n. àwọn Fúlàní kan wà tó jẹ́ pé èèyàn dáadáa ni wọ́n
ṣùgbọ́n gbàgbéje wọn ló jẹ́ ìkà ọ̀dájú ló pọ̀ nù wọn tí wọn ò ràn ẹ́ rárá torí tí kì bá ṣọ̀dájú ni ẹ jíyàn gbé ẹ dù bí ẹ tó dù ẹran ẹ gbowó lọ́wọ́ ẹ̀ èyí tí wọ́n mú sí Kaduna àwọn tí wọ́n mú níbi tírèènì Kaduna ṣé ẹ gbọ́ pé kan ṣe bímọ ni nínú àwọn tó mú sìn táwọn Fúlàní Kaduna jí gbé nínú tírèènì tó ń lọ látàbújá sí Kaduna arábìnrin kan wà bí oyún oṣù méje wà bẹ́ẹ̀ gbàtàn jí gbé obìnrin yẹn ti bímọ sí àkàtà wọn o kọ́ tiẹ̀ wá nú ẹ̀jẹ̀ kí wọ́n káànú ẹ̀jẹ̀ ọmọ tuntun ṣe wọ́n kí wọ́n rìlíìsì ìyẹ́ àtọmọ tó dáa máa gbọ́mọ ẹ lọ ti bímọ irọ́ o wọn láàánú lójú wọn léèpo lójú o ṣẹ́rú Fúlàní yẹn lè máa wá sọ pé mo support tí màá fi kú ní ilé support wọn ẹ má ṣì mí gbọ́ o n tí mò ń sọ ni pé ìwà tí wọ́n wù ní Imo State yẹn to me I did not buy that idea mo dey advise Yorùbá pé kó jọ kó má farawé wọn torí pé so far gbogbo agitation tí Yorùbá ṣe agitation peaceful ni ogun ẹnu lógun yìí tí kájà kì í ṣe ogun physical káwá má dàká mọ́bẹ violence náà pẹ̀lú ẹ̀ and I will never preach violence no matter the condition yẹn ni mò ń gbìyànjú láti sọ fún ọmọ Yorùbá pé káwọn náà má farawé wọn o ení nìyẹn lẹ́ẹ̀kejì ẹ̀yin olórí wa mo sọ fún wa bí ní ìjọ Monday pé èèyàn 22 so far ló ti gba fọ́ọ̀mù kò wá yà mí lẹ́nu pé bọ́kànràn kí nọ́mbà yẹn dípò ó tún gòkè sí ni àwọn tá àti ẹ̀rù rárá àwọn tá àrò rárá la tún gbọ́ sí wípé wọ́n tún ti lọ gba fọ́ọ̀mù sí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ eléyìí jẹ́ nǹkan tí ó yà mí lẹ́nu 100 million naira kò dé báwọn èèyàn lẹ́rù kódà ẹni bàjẹ́ kí n tó débẹ̀ tó yọ pọ́npọ́ tì í ẹni bẹ̀rẹ̀ sí ní ìlú kí n tó débẹ̀ náà tó yọ pọ́npọ́ tì í òun náà sì ó ń play géèmù kan fún wa torí mo rí Kanu Sara reporter wípé wọ́n ní gọ́fúnà kan náà kówó fún bóyá Bauchi àbí stéètì kan ṣá ní rí abẹ wọ́n náà kówó fún gọ́fúnà yẹn pé bá mi gba fọ́ọ̀mù ìyẹn wá àwọn Fúlàní rọ́kàn tí wọn ò mọ̀ ó wá kówó fáwọn yẹn pé ẹ lọ gba fọ́ọ̀mù lórúkọ lágbájá ẹ ṣáà ti mẹ́ni mò ń wí àwọn náà wá jáde wá ní Fúlàní ti gba fọ́ọ̀mù fún lágbájá o irọ́ ń parọ́ fúnrọ́ òfò lórí òfò ni àbí ẹ̀yin náà ẹ̀rọ òdo pẹ̀lú òdo kẹ́ẹ̀rọ times òdo plus òdo times òdo àti minus òdo plus times òdo náà gbogbo ó jà sí òdo lásà sórí òdo yìí la fẹ́ dúró lé tí màá wá sọ pé mi ò support kí Yorùbá lọ I will be the last person to have ever said that. nítorí pé àwọn tá a fi ṣaṣíwájú táwa ń wò níwájú wípé àwọn ọ̀gá wa rèé àwọn olórí wa ní dáadáa wo náà mú bọ̀ fún wa ìyànà túbọ̀ fi jẹ ọmọ Nàìjíríà ìyà ×2 ni wọ́n fi jẹ Yorùbá ẹ lọ káàkiri ayé a ṣe fídíò kan bá ìlànà arábìnrin tí mo rìkọ́ọ̀dù láti Mọ́kà láti Mẹ̀dínà àwa tá àti wo fídíò yẹn lọ wò ìyẹn jẹ́ apá kejì tí mo ṣe níjẹta yèyé àṣà ló bá mi present ẹ̀ lánàá torí condition mi lánàá yẹn kọ́ lọ sáṣọ wa ni so tẹ́ni tó bá wo fídíò yẹn á gbọ́rọ̀ lẹ́nu wúmà yẹn á gbọ́ nǹkan tí wúmà yẹn sọ àti tójú ẹ̀ rí èèyàn kan ṣọdẹ̀ la gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ yẹn millions of Yorùbá jìyà bẹ́ẹ̀ káàkiri ayé
tíyà ń jẹ millions bẹ́ẹ̀ ṣẹ́jọ́ wọn wá ní ìlú tí wọ́n fẹ́ dúró sí dà tó fẹ́ gbèjà wọn dà ṣèbí ìlú ọ̀hún rèé àwa tá a wà bẹ́ẹ̀ inú fu ẹ̀dọ̀ fu la fi ń gbé bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ káwọn tá a dẹ̀ fi so lórí kí wọ́n rí wa wọ́n ta sí wa o kò sí tó kàn wọ́n wẹ́fì ara tí wọ́n náà ta sí live and let other live kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹ̀ so far they are living and their family are living ìtókù kéré ajá mọmọ tiẹ̀ fún lọ́mú náà ń lò ajá mọmọ tẹkùrú kì mọ́lẹ̀ bó bá belé ìlérè sí why do you want to become president? I want to continue from where Buhari stops. bó bá belé why do you want to become president? I want to continue the legacy of Muhammadu Buhari. Ẹjọ́ which legacy? Where did this stop? Ṣé nù tá wà ní dey top? Ṣé nù tá wà ní wọ́n ṣe rere dáadáa? Ṣé security ní ká náwó sí ni? Education ni? Social amenities ni? Infrastructural facilities ni? Àbí economy? Àbí electricity? Èwo ní ká náwó sí nínú tí wọ́n fi ń sọ pé a lè emulate lè pé ká máa bá legacy ẹ̀ nìṣó? The only thing tá lè náwó sí ni poverty. We increase in poverty every day. Our naira falls every blessed day. Bílẹ̀ ṣe mọ́ ló ń fọ́ọ̀lù sí. Hunger a increase inú ẹ̀. Àwọn nǹkan tá increase nìyẹn o. Hunger in the land. Poverty, the rate of poverty is very, very high. Inflation. Retrogressive economy. We are no more progressive. Economical wise. Economic wise, we are not there. The naira is devaluing every blessed day. Possessing power yẹn reducing lójoojúmọ́. Tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá mú 1,000 dání ẹ̀mọ́ tẹ́fìrà. Ní ìsìn tẹ́fìrà ò ní kú kọ́ọ̀bù. The purchasing power is reducing day in day out. Béèyàn ní 10,000 lọ́wọ́ láyé ìgbà kan akọ́lé ara lè ara mọ́tò akọ́lé nú ẹ̀. Ẹni 10 million sí ilé 10 million tẹ́ bá náwó sí àwọn èèyàn máa òkú tó rọ́ ti di ilé àbẹ̀rẹ̀ wọn lékùté. Legacy yẹn ni èèyàn kan máa ń lò tó fẹ́ máa carry on. That's why you must vote for me. For saying that statement lásán yẹ ká fàgbé tọ̀hún ya ni. Kéèyàn kan déwájú wa pé I'm campaigning for you, vote for me because I'm carrying on with the legacy of ẹ̀ tó wà bẹ́ẹ̀ yìí. Ìṣe ló yẹ kó fàgbé ẹ̀yà. Kó sọ̀kò nù bíi ti Júdásì ni. Ṣé legacy tó fẹ́ continue rè? Legacy jíyàn gbé tó increase. Banditry tó increase. Ṣé yẹn ni legacy tá fẹ́ jókòó tì? Mo lẹ́lẹ́rìí. Mo ní backup. Mo lẹ́yìn tó support mi lórí tí mò ń sọ yìí. Senator kan rèé ẹ̀gbọ́n tó wí mo ń padà bọ̀. When I hear people declaring for APC, saying that they want to continue the good job of Mr. President, the good job of people dying every day, the good job of naira falling every day, I feel so ashamed that we have gotten to the level where sacrificing, people will come and say, look, I want to continue the good job of Buhari. What is the good job of Buhari? Of hunger is a good job. Of poverty is a good job. Of insecurity is a good job. Of the economy falling is a good job. It's such a shameful thing. I can't believe that somebody will come out in today's Nigeria and say, I want to continue where Mr. Buhari has stopped. May God forgive. May God never allow that people to continue to. This is good news to all. But first of all, write this number down. 1-845-293-8937. You will get through to Define Travels and Tour. They help you process and obtain USA work permit visa, tourism and visiting visa, vacation
and cruises. Wow! The USA Work Permit Visa allows you to legitimately work anywhere in USA once you arrive. Interesting! Call Divine Travels and Tours, New York, USA on 1-845-293-8937 or send email to divinetravelstours5@gmail.com. Divine Travels and Tours is tested, trusted, and reliable. We want to carry on Bubu's legacy, good work of banditry, of kidnapping, of non-infrastructural provision, no electricity, àti gbogbo àwọn nǹkan tó. Ìyẹn ni good work táwọn kan fẹ́ continue. Wọ́n ti sọ fún wa táwọn fẹ́ lọ ṣe ní presidency táwọn bá débẹ̀. Bẹ́ẹ̀tì àwọn kan wà láàrin wọn. Wọn ò ní jẹ́ kán débẹ̀ láíláí, kì í ṣèpè. Bàbá bákò tí wọn ò ní fún wọn torí wọn ò sí nínú kàbá yẹn. Ẹlòmíì ti ṣe gọ́fúnà tá a rí rí. State tèmi wáyé. Ẹnìkan ṣe gọ́fúnà ń bẹ̀. Dọ̀là gbogbo aláṣàdúrà fún. Torí àṣì enjoy legacy ẹ̀ after 4 years tó ti kúrò níjọba. Àṣì enjoy ẹ̀. Èmi o ẹlòmíì lè bù mí sínú kọ́mẹ́ǹtì pé bẹ́ẹ̀ kọ́ o. Ṣùgbọ́n lójú ẹni tí ò rí títí tàmósùn ṣe. Olójú ẹni tí ò rí bíríìjì tàmósùn ṣe. Pàápàá jùlọ àwọn Abẹ́òkúta yìí. Àmósùn láwà lójú tó pọ̀. Ìrànwọ́ overhead bridge rí. When this man got there, within the cool of an eye, ó reform gbogbo Abẹ́òkúta, ó reform Ogun State. Ọdún mẹ́jọ láàrin 8 years ó ṣe. Mi campaign fún mi gba kọ́pọ̀ lọ́wọ́ anybody. But téèyàn bá ṣe àásọ, ṣùgbọ́n ṣérú wọn lè dépò. Ṣérú wọn lè dépò. Àwọn tí wọ́n máa jọ dàrú, tí wọ́n ọ̀dọ̀ òun náà o, kò ṣe gbogbo ẹnu sọ̀rọ̀ pé òun náà bẹ́ẹ̀ tí ṣe rí tó bá ti ẹ̀ ń débẹ̀. Tó bá ti ẹ̀ ń ṣe díẹ̀díẹ̀ tá a rí yẹn bí gọ́fúnà míì náà tún tókùn ṣètì sí tóun náà tún ṣe díẹ̀ bámọ́sùn ṣe tẹ́lómi náà tún débẹ̀ tóun náà tún ṣe díẹ̀ ìgbà wo nílùú máa dáa ìgbà wo nílùú ò ní pẹ́ máa yìí gbé gbogbo àmọye industries tó gbé wọlé táwọn ọmọ Ògùn state ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ tábà tún wá rẹ́lómi náà tó tún débẹ̀ tóun náà tún ṣe bẹ́ẹ̀ tẹ́lómi náà tún débẹ̀ tóun náà tún ṣe bẹ́ẹ̀ ẹ fún Ògùn state 30 years táwárẹ́ nìkan tó di president tó ń ṣe bẹ́ẹ̀ ẹ fún Nàìjíríà 30 years ṣùgbọ́n rọ́ èmi rákàntì ẹnìkan tó ń ṣe mistake bóyá ó ṣe mistake ni o bóyá ó dẹ̀ fi ń ṣe ìyànràn ni o nínú àwọn tí wọ́n gba 100 million naira fọ́ọ̀mù yìí mo rẹ́ nìkan tó jẹ́ pé balance ẹ̀ ó ṣe mistake mo mọ̀ pé bóyá ó dẹ̀ fẹ́ fi ṣe ìyànràn ni bank statement balance bank statement yẹ ó 45 billion inú àkáǹtì yẹn ló ti 100 million jáde balance ní báńkì 45 billion mo tún kíní yẹn wò mo tún wò pé mo tún zoom ẹ̀ tàbí mi rí balance yìí ni single account ẹni yẹn ó dẹ̀ dé mi lójú pé kò lè lákàǹtì ẹyọ kan inú ẹ̀ ló ti yọ 100 million tó fi sanwó fọ́ọ̀mù for election 100 million. Now tell me tó bá wá di pàṣírí tú lọ́la tán probe ẹni bẹ́ẹ̀ olóṣèlú ti tà wá Nàìjíríà o wọ́n ti pín wa o wọ́n ti kọ́ máa jẹ wá lókù ẹwà àwọn tí wọ́n ṣẹ̀ tí wọ́n mú yẹn tí wọ́n kówó yẹn ná àwọn former governors ó rà pé Joshua Aderiye àbí kí náà pè wọ́n àtẹnìkan tí wọ́n mú tí wọ́n dẹ́wọ̀n fún tí wọ́n náà fún state pardon àìmọye billions ni wọ́n kó tó fún wọn state pardon àìmọye ẹni tẹ́ ti wá arrest tó wà lẹ́wọ̀n dì sí tó jí bóyá bíi ẹ jẹ́ ká ní 1 million naira tó torí ẹ̀ fún 15 years 20 years imprisonment ó dẹ̀ sì wà lẹ́wọ̀n dì sí. Are you telling me that law is equal?
òyìnbó dẹ̀ sọ pé before a law can become a law it must be equally binded on every citizen of that country. ṣé law wa ni la ní Nàìjíríà ṣé rule of law ni? Because if you can give some people, if you can exonerate some people, you can give some people state pardon torí pé wọ́n tó lóṣèlú wọ́n dára yín àwọn tó kù lẹ́wọ̀n ńkọ́. Bàbá Fẹ́mi Fálànà irú béèrè tí wọ́n bi fídíò tí mo fẹ́ fi hàn yín irú béèrè tí bàbá Fẹ́mi Fálànà béèrè ni. If you say you give these people state pardon torí pé wọ́n jára yín, what about others? Wọ́n ní gbogbo ẹ tó wà lẹ́wọ̀n pátá ló yẹ kán filẹ̀ kó máa lọ ilé lálàáfíà. Gbogbo wọn ni wọ́n entitled sí state pardon. Òótọ́ ni kò sí bọ́mọ kan ṣe ṣorí, kò sí bọ́bọ ṣe ṣorí tí náà kí ò ṣe. Bákan náà ni wọ́n ṣe ṣorí. So why would you do that? Torí pé wọ́n jó lóṣèlú. Ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu bá Fálànà mò ń bọ̀. The only two governors that have been jailed. You now say you want to pay after stealing billions of naira. And somebody asked me this morning, Mr. Fálànà, what is your reaction? I have no reaction. So what do you mean? My reaction is that all criminals, all thieves, all petty thieves in our prisons should be released. All. You know why? You know why? Because under Section 17 of their Constitution, there shall be equality, equal rights for all citizens. And Section 42 of their Constitution says there shall be no discrimination on the basis of class, gender, whatever. So you can't take out two people on the basis of the fact that they belong to the ruling party. It's illegal. It is not an easy battle to win your freedom. The struggle for restructuring is a struggle for freedom. So your oppressors are benefiting from lack of restructuring. We never say, please come and take those powers in Abuja. So what you therefore do? Political and legal. Legal, I think we have reached a dead end. Political now. I'm suggesting to state government, please stay control of your affairs and let the federal government go to court. Amòfin lẹni tó sọ̀rọ̀ ẹ̀. Amòfin tí gbogbo wa dẹ̀ mọ̀ lẹni tó sọ̀rọ̀ yẹn. For any law to become a law, it must be an equality before that law. There must be. Irrespective of your gender, your creed, there must be no sentimental or preferential treatment. But what pardon àwọn kan nu wọn torí wọn jára wọn? And that pardon is telling you that there is room, the room has been opening for embezzlement. All you need to do is, as soon as you embezzle, just join the ruling party, you shall be pardoned. Wọ́n wá fi àwa mẹ̀kúnnù, wọ́n fi wá sínú poverty. Ọ̀pọ̀lọpọ̀ ò lè jẹun mẹ́ta wọnú mọ́, mẹ́ta ti pọ̀ jù. Ní ìtìlẹ̀ tí mọ̀ ẹ́, a wà ní aago 2:30 báyìí lọ́sàn-án. Mi mọ̀ gbà tẹ́yìn wo fídíò yìí o, àmọ́ aago 2:30 la wà lọ́sàn-án báyìí Nàìjíríà. Ẹlòmíì ò tí jẹun lénìí. Ẹlòmíì ò jẹun alẹ́ àná sùn, kò tó tí jẹ tàárọ̀ yìí. Ní ìlú tí àwọn olórí ti ń kó 100 million sílẹ̀ láti lọ fi dìbò, láti fi ordinary form. Èlò náà print form. Èlò 50 naira. In fact, tó bá ní printer, wọ́n need láti fi kọ́bọ̀ print ẹ̀. All they need to do is to have printing section. Kọ́ dẹ̀ fún wọn ní prototype tó abẹ́ ṣe rí, kọ́ dẹ̀ print ẹ̀ jáde. Làwọn kan wá fi 100 million Nigerians náà fi gbà. Telling us that kí lẹ fẹ́ ṣe.
ẹ̀yin mẹ̀kúnnù. And that is why tẹ́ fi rí tán fi ń gbọ́mọ ṣòwò, just for them to be among the cabals. Àwọn tó dẹ̀ ti wà bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń ṣe nítorí pé they don't want to leave that class so that they can be sharing the national cake. Eléyìí ló wá fà tó jẹ́ pé ó máa ń yà mí lẹ́nu nígbà tá a bá tó rí ọmọ Yorùbá kan tí wọ́n gbégbèkúgbè dọ́dọ̀ ẹ̀ tóun náà accept bá a ti ṣe ń sọ yìí, ẹlòmíì ṣetán láti kú sólóṣèlú lẹ́yìn, ó ṣetán láti kú sígbà àwọn pé sẹ́ kí ló ń sọ yìí, lágbájá ló gbọ́dọ̀ wọlé kẹ̀, àwọn ní leader ó ní kinní kan, whereas they are stealing your future. Armed robbers làwa máa ń pọlọ́pàá arrest. What about these future stealers, future robbers? Kí la ṣe sí wọn? Àwa tó defend wọn ni. The future robbers. Àbí ṣé ó ti steal the future wa lọ báyìí? Ọmọ kàwé tán kò rí nǹkan fi ṣe. Ó daṣẹ́wó sí gbòòrò. Aṣọ àkísà lẹ́rìí tán máa wọ̀ kiri. Ẹ lọ alẹ́ l'avenue. Ẹ bá wọn bẹ̀ bìbà. Ẹ̀yin ti Ìbàdàn ẹ mọ ibi tó ń dúró sí. Lábẹ́òkúta wẹ̀ ló ní kólóbó. Ẹ lọ sáìdì bóní fúnáàbù wáyìí. Mo gbàgbé orúkọ bẹ̀. Ẹ lọ àwọn sẹ́rí àbí táwọn tí skul bá sá ti wà. You see these children without doing that wọ́n lè graduate. Gbọ́dọ̀ ti fẹ́ rówó skul san. And they want to go to school at all costs. Òbí tí ò bá ti lè rówó sọ fọ́mọ, ó di kọ́mọ máa ta ara ẹ̀ láti fi rán rẹ̀ skul. Ó kí o tún wá kàwé ọ̀hún tán nìyẹn, iṣẹ́ tó fẹ́ fi ṣe dà. Àwọn tó rí owó ọ̀hún ò ní mínì sí wọn mọ́. Torí pé owó tó kó dé ọ̀hún ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ due to the devaluation of the currency. Ẹni gba 50,000 naira ní 1990 pẹ̀lú ẹni tó ń gba 150,000 sí, ẹ má fi wéra wọn o. Ẹni tó ń gba 50,000 naira ní 1990 ó ṣe déédéé 5 million naira ti sìn. 50,000 naira tẹ́ni yẹn ń gbà ní 1990 sẹ́, ó ṣe déédéé 5 million naira tó ń gbà sí. Ó ṣe déédéé tó ń gba 5 million sí. Because as at that 1990, àpò ráìsì kan lè má ju bóyá 1,000 naira lọ, kò tí ẹ lè 1,000 tọ́ntọ́, bóyá bí 700 naira làpò ráìsì kan. Bẹ̀tì nísìn àpò ráìsì kan is now 30-something thousand naira. Look at that range. Product kan péré la sọ yẹn o. Àwọn tó kù nǹkan, àwọn nǹkan yìí mẹ́kúnnù dẹ̀ ló ń ta lórí. Àwọn ènìyàn dẹ̀ ready láti bá wa address ẹ̀, yet they said they are continuing with the legacy. Definitely ṣe àdìpẹ́ nípa ti gbàgbó. This is the reason why táwọn èèyàn fi sọ pé ẹ̀jẹ̀ á máa lọ. Ìkànnú àwọn governors tó sáf lọ́wọ́. Nígbà tó mọ̀ pé àwọn ti fi ìyà jẹ aráàlú, ebi ń pa wọ́n wá lọ sí oúnjẹ. Wàlá olóṣèlú ti sọ wá di, wọ́n ti sọ ọmọ Nàìjíríà di nǹkan bí Ọlọ́run. Wọ́n ti sọ wá tó bá lè yan glutton ọ̀jẹun. Ẹ bá ti fóúnjẹ fún wọn, wọ́n tó ṣe wọ́n tán. Ẹ̀yẹ sáàtì oúnjẹ ẹgbẹ́ ilé wọn lọ́wọ́, ẹgbẹ́ ráìsì tuntun ẹgbẹ́ ilé wọn lọ́wọ́. Ẹ fà àlùbọ́sà àti gbèsè ayé wọn tó wá dìbò fún yín sìn. Wọ́n ti rí wa bẹ́ẹ̀ bíi toy. They've seen us as if oúnjẹ la wá jẹkú láyé. Wọ́n wá lọ ṣe oúnjẹ. Wọ́n gbé fún aráàlú, wọ́n fẹ́ máa fi campaign. Ìtọ́ bá jẹ́ sì tọ́ máa yà mọ́gbẹ́ ẹ̀ ló fẹ́ tún future wọn ṣe. Àwọn aráàlú náà wá ya wèrè tí wọn. Ebi ò pa wá ẹgbẹ́ oúnjẹ yín. Ẹ má jà tó rí yín bímọ o. Ètí mò ń wí rèé bá gbá mi bá kú parọ́ ẹ̀yìn náà ẹ̀wò. Torí mi ò mọ tí wọ́n rò débi olórí ìfọ́sí. Ẹ máa gbé lọ. Ẹ wò ẹ jáwò. Bá ń gbèsè.
Ṣòkí fìdí. Owó Ṣòkí fìdí. Owó Ṣòkí fìdí. Go. One SUV to feed you all of Owó Ṣòkí. One SUV. èrò tó ń lọ sókè òkun ẹ̀yìn dà. ságbàsúlà àti máa wálé iṣẹ́ tó kójú òṣùwọ̀n láti bá ní ṣètò ìwé ìrìnnà ní kókó. ọpẹ́ o. ṣíṣe ìwé ìrìnnà dìrọ̀rùn ká bá ní ṣètò ilégbèé fún ìgbádùn àkókò ìsinmi lẹ́nu iṣẹ́, ìrìn àjò afẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́, lílọ sí mẹ́kà òun jerúsálẹ́mù, ó fẹ́ lọ kàwé lókè òkun, iṣẹ́ kíkọ́ lókè òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Force Excellent Able Travels and Tours Limited wọ́n gba òǹtẹ̀ lọ́dọ̀ ìjọba pẹ̀lú àwọn àjọ elétò ìrìn àjò ojú òfurufú. Force Excellent Able Travels and Tours Limited àwọn gan lọ́ba láti bá wa dòwò pọ̀. ẹ lè pe 09055052472. ẹ sì lè tí àti ìránṣẹ́ sórí +639174163 wọ́n wà ní nọ́mbà 45 Shokenway Òkè Ìjẹun Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. ẹ lè kàn sí www.excellenttravels.com.ph. Force Excellent Able Travels and Tours Limited. ìrìn àjò dìrọ̀. wọ́n ní carry your food àjẹ́ jẹ́ ẹ̀gbọ́n báyìí àwọn ti sọ wá di ọmọ máa jẹjẹ wọ́n ní gbogbo àbá kún fún wọn ló jẹjẹ ń sìn ẹ̀yin mọ ohun tó fi sínú ẹ̀ ẹ̀yin mọ tó ti fi sínú oúnjẹ káwọn èèyàn jẹ́ tán báyìí kó jẹ́ páwọn náà máa fi lálà ìwọ bá ṣe rere ara kì yóò ayé ọbí ni bíbélì sọ ṣé wọ́n ṣe dáadáa ni wọ́n ń ṣerú eléyìí ẹjọ́ o ẹni tó gba fọ́ọ̀mù 100 million tó dẹ̀ tó ra mọ́tò 20 billion láti fi ṣe campaign ìfẹ́ aráàlú náà ló ní àbí ó nífẹ̀ẹ́ aráàlú ni tó bá débẹ̀ nǹkan á káwọ́ pọ̀yìn lẹ́yìn ṣe rí kan ṣe nǹkan dáadáa kan sílùú èèyàn ní ìyànáwó olú owó tó bẹ́ẹ̀ láìṣe olóore ọ̀fẹ́ owó yẹn ló máa kọ́kọ́ sáré jù bí kó padà sóhun lápò owó yẹn ló máa kọ́ sáré jù kó padà ṣe rí gbogbo àwọn factors tá à ń sọ yìí ó láwọn èèyàn fi ń call fún Yorùbá nation ní Yíbò náà ṣe láwọn náà fẹ́ lọ ọ̀rọ̀ yẹn ti dàrú láti center o ẹnì kọ́kọ́ things fall apart only things fall apart and the center cannot hold mo rò pé sínú àṣìbè ló kọ́ tí ń bá ṣì akàléèwé ń gbà ẹ̀ only things fall apart and center can never hold ó ti di iṣu atayanyan báyìí àfikọ́ lọ́wọ́n Olódùmarè ò gbà wá lókù ẹ wá mọ tó yà mí lẹ́nu tó bà mí nínú jẹ́ Yorùbá fúnra wa lára wa fúnra wa náà àwa gan ò wá nífẹ̀ẹ́ ara wa àwa gan tún wá tún nífẹ̀ẹ́ sí kí àwọn Fúlàní kí wọ́n jẹ́ ọ̀rẹ́ wa pàápàá jùlọ àwọn tó jó lórí wa nílẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn ọba wọ́n ti ríra wọn bí ẹrú Fúlàní wọ́n ti ríra wọn bí ẹni wípé wọ́n dà wọn Fúlàní láwọn wà Olúwo ló ṣe ti ẹ̀ta sọ́jọ́ sí tó lọ fi ọmọ Fúlàní tó bá délé lórí láìpẹ́ yìí tolúwo nìyẹn kò sí tí tó ṣẹlẹ̀ sí mo rò pé gbogbo arántí Buratai túkọ̀ Buratai ẹ tó jẹ ṣífọ̀ family staff àbí kí ló jẹ ń gbà yẹn tí wọ́n jẹ́ fi ṣàmbásádọ̀ lọ Benin Republic ṣé ẹ rántí tú tó pa fún Sunday Igboho ní Benin gbogbo ọ̀nà ló gbàgbà sọ́ṣẹ́ mú Sunday sí Igboho sí Benin pé jọjọ́ àfikún gbé Sunday dé Nàìjíríà gbogbo ọ̀nà ní Buratai gbà àbá ti gbàgbé kíákíá mo láyọ̀ láti sọ fún wa pé ìkan nínú àwọn ọba ilẹ̀ Yorùbá Ọ̀kẹ́rẹ́ ti Ṣakí wọ́n ṣẹ̀ fi wọ́n jẹ jagunmólú ìlú Ṣakí ni jagunmólú Buratai túkọ̀ Buratai Fúlàní tó tún falà
wọ́n ṣe fi jẹ jagun mólú ìlú Ṣakí. À ń jẹ́ ẹ̀kọ́ kó gbọ́n kó à ń jẹ́ kúrú kó tán láwo àwọn ọba wa yìí tó ń gbọ́ owó ẹ̀ sáwo ni o. Túkọ̀ Bùràtà iṣẹ́ wọ́n ṣe fi joyè nílùú Ṣakí. Jọ̀bọ́n bá gbé píṣọ̀ yẹn sí píṣọ̀ ẹ̀ lẹ́ ń wò yẹn ẹni tó tún tẹ̀pa oyè tó fi wé àkókò oyè sórí Yorùbá lákì fi wékéwé joyè lẹ́yìn àkókò Jagunmólú lẹ́wọ̀ ẹ̀ nílùú Ṣakí. Ẹ kú oríire ẹ̀yin ará Ṣakí, ẹ ti rọ̀pọ̀ ọjà ẹ rówó yìí. I couldn't imagine ibi tí àwọn ọba wa tí wọ́n fìrònú wọn sí. Ọ̀tọ̀ àwọn kọ̀ọ̀kan wà nú wọn o tó jẹ́ pé wọ́n rí ní tó yẹ kán rí wọ́n sì mọ̀ ní tó yẹ kán mọ̀ àmọ́ àfikọ́ lọ ṣàánú wa. Gbàgbéjà ọmọ Yorùbá wà níta tí wọ́n ń ṣiṣẹ́ bí akúra tí wọ́n ń ṣe ẹrú. Ọlọ́run máa bá wa dùn gbogbo lẹ́ Yorùbá Ọlọ́run dùn wá nú o. Tó jẹ́ pé oníkálùkù mọ̀ pé tóun ṣe yìí kò tẹ́hun lọ́rùn. Wọ́n lè rí bó ṣe wù wọ́n, wọ́n lè jẹun tó wù wọ́n, wọ́n lè sùn síbi tó wù wọ́n, wọ́n lè rí tọ́wọ́ bá tó wọn bá máa jù wọ́n padà sí Nàìjíríà ni. Láwọn ọmọ Yorùbá tá a sì ń kéékèèké tá a yan gbogbo ìgbà. Àwọn ọba yìí dey feel concern ọba tẹ́ ẹ̀ tún jọba lé wa lórí. Kí ni ìṣìírí ẹlẹ́wọ̀n tó ń ṣaago mọ́wọ́ náà kò yé mi. Ṣọ̀ún tó gbéṣẹ̀ náà ọba Ọ̀fà ni àbí ọba Ọ̀fà ni Ọlọ́fà tìlú Ọ̀fà. Ọ̀sẹ̀ tí wọ́n fi àwọn Fúlàní tí wọ́n fún wọn citizenship nílùú Ọ̀fà Ọlọ́fà náà ni àbí Ṣọ̀ún Ògbómọ̀ Ọlọ́fà ni Ọ̀fà ni. Ọ̀sẹ̀ tí wọ́n fi àwọn Fúlàní tí wọ́n fún wọn ní citizenship that same week ni Fúlàní lọ pa aláboyún kan mọ́nú mọ́tò ọkọ ẹ̀ tí wọ́n sì jọkọ gbé lọ. Mo gbé kéèsì aláboyún yẹn. Wọ́n jí ọkọ gbé lọ kó mọ̀ kan ti pa ìyàwó sínú mọ́tò. Toyúntoyún ni o. Toyúntoyún. A pariwo ní kan tó rí owó rèsì fún fọkùnrin yẹn kan tó rí ìlísẹ. Wọ́n rí ilé ẹ̀sẹ̀ ẹ̀tàn ṣebí ìbànújẹ́ ló bá lé pé ìyàwó ti kú. Wọ́n sin ìyàwó lọ́wọ́ ọkọ wà lọ́dọ̀ ó wà ní den àwọn Fúlàní ni. Àná ọ̀sẹ̀ tí bàbá yẹn fún wọn ní citizen tó sọ pé gbogbo Fúlàní ìlú òun wọ́n ti di díjí Ọ̀fà. Ọ̀sẹ̀ yẹn ni o. Ìmí ìtúnre o. Túkọ̀ Bùràtà iná tó fi joyè yìí o. Láìpẹ́ yìí la gbọ́ wípé Sẹ́ríkì ìlú Ìbàdàn Sẹ́ríkì Fúlàní Ìbàdàn ó ti wà ní inline pẹ̀lú àwọn chieftaincy title àwọn tí wọ́n wà ní kí ló máa pa àwọn tí wọ́n lè dépò ọbaṣá tí wọ́n wà tọ́jú olóyè ìlú Ìbàdàn wọ́n lóun náà ti wà inline pẹ̀lú wọn. Definitely tó bá dọ̀la kan ọmọ Sẹ́ríkì yẹn náà lè padà wá jolúbàdàn lúbàdàn. Ẹni pé ọ̀rọ̀ lójú bọ̀ báyìí kódà Yorùbá nation tá à ń pariwo àwọn ọba wa ti ń fọwọ́ ara wọn plant Fúlàní sáàrin wa àbá àfúrá ní ṣáàrá àmọ́ ní ó dà máa já wa sí tábà mọ́. Olúwo tó lọ fẹ́ ọmọ ọba Kánò Olúwo tó lọ fọ́ ọmọ ọba Kánò ọmọ yẹn tó bá bímọ ọkùnrin ṣé ẹ mọ̀ pé òun náà ó ní ẹ̀tọ́ sí ọba ó lẹ́tọ̀ọ́ láti di ọba Ìwó ni ó lẹ́tọ̀ọ́ láti jẹ Olúwo nílùú Ìwó tọ́mọ obìnrin yẹn bá lọ bọ́kùnrin nínú àwọn apàṣẹ olóyè ìlú Ṣakí lọ́wọ́lọ́wọ́ ìbáyìísí Túkọ̀ Bùràtà ti wà nù wọn ó di mélòó ó di méjì
nílùú Ìbàdàn àwọn tó wà ní ìláìsì fáwọn olóyè ìlú Ìbàdàn wọ́n ti incorporate common Seriki oyè tí ò wà recognize nílẹ̀ Yorùbá tí kì í ṣoyè ìdílé ilẹ̀ Yorùbá wọ́n ti fi sí line báyìí Seriki ìlú Ìbàdàn Seriki Fúlàní ẹni jẹ́sẹ̀ lòfin rìn wọ̀lú Ìbàdàn o ẹ̀yìn tírélà ló bá wọlé o ó ní bísínẹ́sì kan ṣe náà àwọn tó kù ni pé ó gbé pẹ́ẹ́lí jà wọn lọ náà bá ní ìwọláyàn Seriki wa máa jó lórí Fúlàní máa jó lórí Fúlàní gbé wọn wá bí ẹnìkan kúrò ní Kánò Kaduna Sokoto àbí ìwé kankan tí wọ́n wà yẹn kóun sọ pé òun jọba Yorùbá kó wá láàfin àwọn láàfin o àwọn ní àfin ara ń tà ń sọ̀rì tèmi ń sọ̀rì bẹ́ẹ̀ àwọn Fúlàní wọn fi ojú rẹ̀ wò wá rárá kódà some of them are in this Yoruba land to fulfill a mission àwọn tó ń jiyàn gbé ń ṣe physical àwọn kan tí wọ́n tó ń jẹ poison lábẹ́lẹ̀ ṣé Yorùbá yẹn ni ẹ lọ pa wọ́n dànù àwọn tó ń jiyàn gbèsè wọ́n ṣe physical débi pé gbé ò lè lọ sóko mọ́ wọ́n ti ski ẹ̀ wọ́n dànù àwọn tí wọ́n sì ṣe physical tí wọ́n jẹ́ pé wọ́n tó ń jẹ àbọ̀ wọ́n ṣe services àwọn yẹn ń ṣe lábẹ́lẹ̀ bọ́ì kan wọ́n mú ó ń ta kinní kan ṣòkúdógó àbí kí náà pè táwọn èèyàn máa ń mú yẹn bọ́ì yẹn kinní safiet tí wọ́n fi serve àwọn èèyàn kàn mú bọ̀bọ̀ yẹn mi mọ́ bọ́n ṣe mú kinní ṣòkúdógó tó ń tà yẹn wọ́n wá ń dà sínú safiet ṣebí ní gbogbo ṣe ń kan sáfíẹ̀tì ẹ̀ báyìí ó jóná wọnú ni bí kíní yẹn ṣe máa jẹ ẹ̀dọ̀ àwọn èèyàn tó bá mú kíní yẹn nìyẹn. part 1 part 2 láìpẹ́ yìí ni wọ́n mú ẹnìkan nínú àwọn Fúlàní náà ni ó ń ta ọsàn lẹ́kọ̀ọ́ ó wá bọ́ sí kọ̀rọ̀ kan bíi tí gọ́tà wà á wá mú ọsàn yẹn á fi yí gọ́tà dáadáa àkóso rí gbá ó dábì kan lúbẹ̀ ó rọ gọ́tà ẹ̀ sí ọ̀gá ẹ wò ó dọ̀pù wá mú ní gbangba àwọn èèyàn wá gba kọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ líìkì ọ̀nà ni wọ́n rí bí tó ti kọ́sọ̀ sínú gọ́tà wọ́n wá ní kó máa wú jáde wá kó ọsàn yẹn jáde láti inú gọ́tà ìyẹn wá gbẹ̀mí mọ́ ọsàn lára èèyàn á tún mú poison ìmí rèé o mo fẹ́ fi hàn yín ìyẹn dín poison mọ́nú puff-puff tí ẹni puff-puff tó ń tà á kó poison sí á dín á ti dín ìyá wa gbẹ mọ̀ pé puff-puff àti ní cover lára á ti rí róbóróbó àwọn èèyàn máa jẹ̀yẹ̀ black substance kan ló kó sínú ẹ̀ ẹ wò mo ń bọ̀. ẹ wo tá a rí inú ẹ. ó yẹ kó jẹ́ mọ̀lẹ́ jọ. àti lọ kú fún ọjà pàtó lọ. ó pọ̀ jù báyìí ó dà mí o. ó dà mí o. ẹgbàá mi lọ́wọ́ rẹ̀ káwọ́ owó. ẹjọ. Ọ̀pọ̀sì pọ́pọ́fù ni o, àbó kí ló pọ́sì pọ́pọ́fù o, à ń gbé lọ police station. tó àwọn èèyàn ti kọ̀rẹ́tì wọ́n ní sòkúdà láàyè náà pé kinní yẹn ẹ̀rí wọn kò tó àrọ sínú aago inú ìgò wọ́n máa gbá kọ́ọ̀pù mọ́ ìyá dúpọ́ kankan àwọn ẹ̀kọ́ ọlọ́run o àwọn èèyàn dẹ̀ mú whereas intẹ́ni yẹn kó síbẹ̀ nínú tó ń mú yẹn kì í ṣe tó dáa ẹ̀yà awálé àwọn èèyàn ní kidney cancer wọ́n ní liver failure wọ́n ní liver problem àwọn tó ń fàárì ẹ wo pọpọ́ọ̀fù tí yẹn ń tà fún àwọn èèyàn àwọn ọmọ wa pàápàá ọlọ́run má jẹ́ káwọn ọmọ wa jẹ̀jẹ̀kújẹ àìmọye ọmọ skul tó ti máa ra pọpọ́ọ̀fù yẹn bẹ́yẹn ẹ rí wa báyìí Fúlàní ni o they have mission here
àwọn tó ń ṣe physical ṣe tí wọ́n jáwọn èèyàn gbé physically àwọn yẹn wà lọ́tọ̀ àwọn tí wọ́n ń dán nǹkan wò lábẹ́lẹ̀ àwọn yẹn wà lọ́tọ̀. ṣé ní gbogbo factors tí mo mú wáyé ló terms together láwọn èèyàn fi wò pé come instead kí a máa jẹ wá tó tó yìí alọ́mọ Yorùbá gbà péje ni wọ́n wà ní wọ́n wà diaspora ṣe when you see them you pity them tí wọ́n ní choice ni ìlú abínibí wọn ṣó ṣe gbé báwa iná bá rìn a máa ń bojú ẹ̀yìn gbogbo ìgbà ni torí àmọ́lẹ̀ tó máa mọ́lá àmọ́ tó máa ṣẹlẹ̀ ìṣẹ́jú méjì kọ́ lọ jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí wa. ìdí rẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ o táwọn èèyàn fi sọ pé Yorùbá nation now àfi ká dúró lórí àwọn èèyàn ti fẹ́ pè mí pa bàbá gbàgede ẹ má tiẹ̀ yóò ń padà kò sí tó jẹ́ regional àti ẹ̀fẹ̀ regional Yorùbá nation la fẹ́ yes people will say that torí pé tó bá ṣe regional yẹn ọ̀pọ̀lọpọ̀ ló tún máa ṣì sọ pé wẹ̀ àwọn Nàìjíríà tó sì máa wá perpetuate the various acts ní country wa ní ọ̀dọ̀ ní region wa wọ́n ní kan dúró lórí ọwọ́ wọn tó bá jẹ́ pé country láṣẹ tí Ìgbò bá máa wọ country Yorùbá land Yorùbá country á tẹ̀lé ó gbọ́dọ̀ tẹ̀lé constitution Yorùbá country tí Fúlàní bá máa wọ Yorùbá country ó gbọ́dọ̀ tẹ̀lé constitution Yorùbá country kó lórí Ìgbò ṣe olórí fún Ìgbò kí Yorùbá ṣe olórí fún Yorùbá káwúsá kan ṣe olórí fúnra wọn. owó tá a bá dẹ̀ ń pa ká ná nílùú wa kó wúlò fún àwọn ọmọ wa ká fi dá industry sílẹ̀ ká fi dá school sílẹ̀ káwọn ọmọ wa máa lọ léèwé ọ̀fẹ́ kán máa ní free health services bíi Táyé Awólọ́wọ̀ kán máa ní iléèwé ọ̀fẹ́ kán máa lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ kán máa lóúnjẹ kí òkú ẹ̀ máa jẹ́ free because tax táwọn bàbá wa ń san ó ti ká àwọn owó tá ń pa ó ti ká and this is the more reason why tèmi fi support ẹ that for such life I am party to it for us to enjoy such life because ìgbà tá a kú wà papọ̀ yìí náà sìn ẹjọ́ kí ni ẹ fi ké sí olóṣèlú tá a rí so far báwọn kan máa sọ wá níṣe bí Ọbásanjọ́ ṣe asset who asset help bó bá ní káàdì tó máa invest sórí asset ó lè gbádùn asset náà ẹ̀yin ò bá ní data tó gbádùn asset ó tún gbowó lọ wà ní lóòótọ́ ó mú economy ó mú business ó mú fast bọ̀ṣọ́fẹ́ ni ṣé yẹn wá ti tún lù ṣe ṣé yẹn ni school táwọn ọmọ rí lọ lọ́fẹ̀ẹ́ ṣé yẹn ni iṣẹ́ tí wọ́n rí ṣe ṣé yẹn ni oúnjẹ tá a rí jẹ tó mú oúnjẹ wá sórí tébù wa Ọlọ́run á máa ṣàánú wa lóòótọ́ o nínú fóònù láti ń lo social media irú àwa yìí fóònù ló jẹ́ kó máa rí wa ká tó bẹ̀rẹ̀ oní kámẹ́rà dé but notwithstanding disadvantages ẹ̀ ó pọ̀ ju advantages ẹ̀ lọ ìyẹn nìkan wá kọ́ iná wa ń kọ́ omi ń kọ́ security ń kọ́ ṣẹ́rẹ́ ní bá lè fún wa mẹ́tẹ̀ẹ̀ta yẹn lèmi mọ̀ lọ́gàá tíná wa tó wà òkè 24/7 tí security wà tí ó sì bẹ̀rù bójó tómi dẹ̀ ń yọ ṣúṣúṣú tí kì í ṣe pàṣẹ wa máa lọ lé àwọn oníbọ̀ òmù kiri ìgbà ẹni ìlú ìtó lè tòrò beside that àwọn tó láwọn fẹ́ lọ tó fàárẹ̀ o ewúrẹ́ ò sì sọ pé òun ò bá àgùntàn ṣe àgùntàn ló níyà òun òbí dúdú Yorùbá olóhùn ò bá ràn kí ìran kan ṣe ìran kan ló fẹ́ máa jẹ gàba lórí Yorùbá that is why tí sísọ̀hún Yorùbá fi súnkùn gírí Ọlọ́run á ṣe dáadáa fún wa láyọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para BGI TV mo fẹ́ máa wò
ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́wọ́ lọ́kàn òjọ̀gbọ́n ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdùn ọ̀kẹ́ ló dirí ẹwà fákòkò o bí ọ̀kẹ́ bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ńláwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station.